oògùn ìwòsàn tó wúlò fún gbogbo obìnrin tí ó ń experience pé bóyá nǹkan kan ń ta kókó any part of your body, bóyá níbi ọyàn, níbi abíyá àbí ní abẹ́ itan, àwọn nǹkan tó lè padà di cancer kọ́lọ̀ má jẹ́ ká rí anti-cancer bismillah prof. Bẹ́ẹ̀ ni ọkùnrin náà lè lò ó ṣùgbọ́n fún àwọn obìnrin gbogbo ibi tí nǹkan so sí bí abẹ́ ọyàn ni bí abíyá ni bí abẹ́ itan ni àbí ẹni tó yẹ pé ó ti ní experience tó ti wà ń bẹ̀ tí wọ́n pè ní cancer, mix black seed oil àti virgin olive oil original àti almond oil mẹ́tẹ̀ẹ̀ta mix ẹ̀ papọ̀ ṣíbí wàá máa mu 2 láàárọ̀ 2 lálẹ́ wàá wá máa ṣèkì ẹ̀ pọ̀ wàá fi máa màsáàjì ọyàn yẹn bí ìsìnì láìta aláwa fi màsáàjì ibi tó ta kókó yẹn fi fídíò ìránṣẹ́ káwọn èèyàn jàǹfààní ẹ̀kẹ́dẹ̀ kọ́ọ̀lù fún full package wa ẹ̀dẹ̀ fi nǹkan tẹ́ bálábàdà sákàǹtà ọmọ aláìní charity account 2044237680 2044237680 First Bank of Nigeria Global Dahiratu Dhikrlahi Islamic Organization anti-cancer ni má fojú di black seed oil almond oil àti virgin olive oil dá mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ kó mí sí ẹ̀pọ̀ máa fi màsáàjì gbogbo ibi tó ta kókó tí wọ́n ti pè ní cancer dẹ̀ máa ṣẹ́ mú ṣíbí 2 láàárọ̀ ṣíbí 2 lálẹ́ kó máa mu warm water sí ó wà effective. Àwọn títí kéèsì wọn ti gbẹnu tán bí pé wọ́n ní kidney issue wọ́n ní cancer wọ́n ní liver problem liver cirrhosis gbogbo àwọn àìsàn ńláńlá tó jẹ́ cancer àbí tó jẹ́ renal failure fatty liver ẹ contact wa full package ẹ wà with full testimony táwọn èèyàn lò tí wọ́n ń dúpẹ́ fọ́lọ́run ọba ẹ wá lọ fún full package ẹ bí isnillahi ta'ala inna li izzata lillahi jami'a gbogbo agbára ọlọ́run ọba ló ní máa ń sọlẹ̀